Why tẹ́yin obìnrin ṣe like àbòsí báyìí? Tí n bá fẹ́ sọ̀rọ̀, ẹ ṣáà máa push mi, ẹ máa push mi, ẹ máa fẹ̀rọ̀ sí mi lẹ́nu. Mo ní tí marriage bá jẹ́ pé marriage certificate tó bá wà renewable, pé tó bá yẹ pé ó máa ń ní expiring date, pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọn ò ní renew ẹ̀, pé tó bá expire bá wọn ní ṣòpò renew ẹ̀. Ẹ̀yin obìnrin kan ní pé àtobìnrin náà, ọkùnrin tí obìnrin ò ní renew marriage certificate fún, òun ni olùṣe ọkùnrin tí ò lówó lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìjà tẹ́ ń gbọ́ níta, àṣírí ọkùnrin ò bò tó ni. Táṣírí ọkùnrin bá bò tó bá ń pa obìnrin lọ báyìí, tó mọ̀ pé òun máa rí nǹkan jẹ ńbẹ̀, òun máa rí nǹkan mú jáde ńbẹ̀, kò ní lọ. Ọlọ́run kó jọ kó bá wa tọ́ àwọn ọkùnrin wa nítọ́ ọ̀la. Ọ̀pọ̀lọpọ̀ ìjà tẹ́ ń gbọ́ níta láàrin ọkùnrin àtobìnrin kò sówó nú ẹ̀ ni. Àṣírí ò bò tó ni, kò sówó, kò sí nǹkan kan lọ́wọ́ ọkùnrin ni. So tí ọkùnrin bá ní láárí tó lówó lọ́wọ́, tí marriage certificate bá expire, kó tó expire gan lọ, obìnrin á ti lọ request fún new one. Nígbà ó jẹ́ wípé ẹ̀yin náà jókòó, ẹ kò fẹ́ ṣàbòsí, èrè wo ni ọkùnrin ń jẹ? Wọ́n á ní obìnrin á jèrè ọmọ nílé ọkọ. Èrè wo lọkùnrin ń jẹ lára nínú ìgbéyàwó? Èrè wo náà ń jẹ? Tó jẹ́ wípé ọmọ tá a mọ̀ wípé obìnrin ló ń jèrè jù. Ọkùnrin tọ́ ọmọ o, obìnrin ló máa jèrè ẹ̀ jù. Ọkùnrin ò tọ́ ọmọ o, obìnrin ló máa jèrè ẹ̀ jù. Tí ó bá wá kù díẹ̀ káàtó fọ́kùnrin, àbí tọkùnrin choose láti ṣe pé bí akínní kan, ẹ tún máa sunkún. Ìmí á drag ọkọ lọ sí house of public defender. Á drag ọkọ, wọn lọ máa yọ owó láti inú sọ. Kò dẹ̀ mí pé tọmọ yẹn bá dàgbà á rántí bàbá yẹn. Tẹ́yin náà mọ̀ pé ẹ̀yin lẹ̀ ń jèrè ọmọ jù. So èrè wo gan ni ọkùnrin ń jẹ tẹ́ ẹ lè sọ fún mi wípé ọkùnrin ń jẹ nínú ìgbéyàwó, tó fi jẹ́ wípé tíyà bá ń jẹ wọ́n, ó yẹ kán renew marriage. Ẹ̀yin ò ní èyí tí mo sọ, obìnrin tó máa sọ wípé òun ò ní renew certificate, tó bá yẹ pé certificate wà renewable àbí wọ́n expire, obìnrin tọkọ ẹ̀ ò bá lówó lọ́wọ́ ni. Tó bá fẹ́ olòṣì, àbí obìnrin tó jẹ́ wípé bóyá even kan ṣe pé kó tọ́ ní kó lówó lọ́wọ́ kó ṣáà ti máa bá gbọ́ bùkátà. Tí ọkùnrin bá ń bá obìnrin gbọ́ bùkátà, kí marriage certificate tó expire láti lọ renew ẹ̀. Ọkùnrin ló jẹ́ pé tó bá lówó lọ́wọ́, òun ló máa gbọ́ bùkátà, ọ̀ràn ni. Bí ò bá lówó lọ́wọ́, èpè náà máa fipá àbí kan rojú ẹ̀ pé kó wà responsible. So ọkùnrin ni mo mọ èmi tí mo sọ wípé ká ní pé marriage certificate wà renewable. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò ní renew. Mo mọ nǹkan tí mo sọ. Obìnrin tí ò ní renew, obìnrin tí ọkọ ẹ̀ ò ní láárí ni. Obìnrin tí ó ìyàwó ti mọ̀ pé kò ní nǹkan kan lẹ̀ tó ń fẹ́ jókòó tì. Bẹ́ẹ̀ ọkùnrin tó ní nǹkan lẹ̀, obìnrin máa lọ renew certificate yẹn kó tó expire. Pé ìtàkùn tó ní kárí má gbọdọ̀ ní tòun tẹ́rin ló jọ ń lọ ni. So mo mọ nǹkan tí mò ń sọ, ni mo ṣe ń sọ fún pé ẹ̀yin ọkùnrin self love. Mi ní kó má tọ́jú ọmọ, ní kọkùnrin má Ọlọ́run má ti torí ìyà dá wa sí. Kí ni nǹkan tọkùnrin wo gbogbo ó yẹ ká nǹkan tó wà lẹ̀. Ẹnujọ́ mẹ́ta ìlà gbọ́ pé obìnrin kan fọkùnrin létí. Ẹ̀yin májì kò jẹ́ the other way round. Gbogbo àwọn obìnrin á ti dìde. Àwọn ọkùnrin gan níbi tán tún yọ̀ dẹ̀dẹ̀. Ìmí inú wọn á tún sì máa bú bọ̀bọ́ yẹn pé nǹkan tó ṣe fún àkọ́fẹ́ ìyàwó ẹ̀ náà ni nemesis ni. Tó bá jẹ́ obìnrin náà fọ́ létí, gbogbo obìnrin á ti dìde. Wọ́n á ti máa pè ní wife beater. Wife yìí kan wọ́n ní o. Ó fọ́kọ létí sìn. Kò sóbìnrin kankan tó ti condemn nǹkan tó ṣe yàtọ̀ kàkà bẹ́ẹ̀ wọ́n ní nemesis. Nemesis ni kí ni? Èèyàn ń jìyà níbi kan, ó kúrò ń bẹ̀. Nǹkan tẹ́ máa fi sọ pé orí ẹ̀ ò pé ni wípé kò yẹ kó tiẹ̀ súnmọ́ obìnrin mọ́. Ó yẹ kó kàn máa jayé orí ẹ̀ ni. Ó kúkú ti bímọ, ó yẹ kó kàn máa jayé orí ẹ̀. Torí pé àwọn people yìí, ìtọ́ t'Ọlọ́run dá wọn kì í ṣe ìtọ́ alámùúso tóbìnrin máa mú so mọ́lẹ̀. Bẹ́ẹ̀ tígbà tí obìnrin bá dẹ̀ try láti mú wọn so mọ́lẹ̀ tí wọn ò bá gbà, irú bàbá wa tó ń kọ orin Fuji. Nígbà tóbìnrin bá fẹ́ so wọ́n mọ́lẹ̀ tán bá gbà, àwọn èèyàn á ní àwọn náà máa treat obìnrin, wọn respect obìnrin, wàrà súrà wọn ṣe súrà ẹni tó obìnrin so mọ́lẹ̀. Irú ẹni tán lóbìnrin fọ́ létí ń sìn, ká lóun ló fóbìnrin létí, wàhálà ti so. Bọ̀ nísìnyí
ó fọ létí sí wọn rí nǹkan kan tó bá dì nínú nǹkan tó ṣe náà ní nemesis kí wá dẹ̀ ní nemesis o kò bá kú sínú nǹkan tí ò make ẹ happy so ńgbà tó dẹ̀ wá decide pé bóyá òun tún ta ayò òun bóyá òun máa rẹ bóyá èyí tóun rí ibi tóun lọ ó máa san òun yàtọ̀ síbi tóun ti ń bọ̀ ẹ wá ní nemesis so ẹ bá prefer kó jókòó sínú bẹ̀ yẹn bí ò tiẹ̀ ṣe wà happy even ẹni tó ṣe ẹ̀fọ́ létí ìwọ̀n bá yọ kékeré tó rí bẹ̀ kó tó di ìfọ́jú ìfọ́mú ayọ̀ yẹn gan ó lè sustain another 5 years tó yẹ kó ti kú ìwọ̀n bá yọ tó rí ní in between kó tó di pé wọ́n fọ́ra wọn létí ó kàn jẹ́ pé nǹkan tẹ́lẹ̀ fi bú ní pé kò yẹ kó tiẹ̀ fẹ́ yàwó kankan mọ́ ó yẹ kó máa gbádùn ara ẹ̀ ni ayé wo lọkùnrin wá gan tí wọ́n fi ń renew certificate ẹ̀yin obìnrin ò ní má renew certificate tí obìnrin ò bá renew certificate kẹ́ mọ̀ pé ìyà ń jẹ ọkùnrin yẹn ni tẹ́ bá gbọ́ tóbìnrin bá wá rojọ́ ọkọ àbí kò sí nǹkan kan kò lówó nú ni tówó bá wà nínú ẹ̀ wàláì kò ní rojọ́ tẹ́ bá gbọ́ tóbìnrin bá kọ̀ dídì yọwọ́ nínú ayé èèyàn kan kò lówó nú ni so kọkùnrin kọ́ ló ń tọ́ wọn nítọ́ọ̀là ẹ rò pé mi ì mọ nǹkan tí mò ń sọ ni ní renew ẹ̀yin lẹ máa kọ́kọ́ renew certificate obìnrin ọkùnrin yẹn bá lówó tí ò bá lówó tọkùnrin yẹn bá lówó gan tó bá tún fún yín là máa ka yín lára níjó gbádùn ìwọ ọkùnrin tó bá wù ẹ́ má love ara ẹ̀ kankan kò wo má bọ́kùnrin ṣe lè live ilé ayé ẹ̀ ni pé kò wà responsible ó máa treat everything ó lọ sí ni wo tó máa ti ń sọ bí báyìí kó di etí ẹ̀ báyìí kó ti gé ẹ létí lọ torí n tó bá jẹ lẹyẹ máa gbé fò wọ́n ṣó màmá kan lẹ́nu ọjọ́ mẹ́ta màmá yẹn wà níbi olórí ọkọ ẹ̀ mo fẹ́ pàdé ẹlẹ́sẹ̀ Jésù mo fẹ́ rí láàárín ìṣẹ́jú 5 a tún ti rí ìyá yẹn tó bẹ̀rẹ̀ ijó báyìí ẹ̀yin rí ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn ó yẹ kẹjọ kú níṣẹ́ wàhálà níbi tí ẹ̀yin ọkùnrin tún ṣera yín dé bẹ́ẹ̀ bá ju ìyàwó lọ ẹ máa ní ìyàwó yín ni kókó ẹ̀yin lẹ kọ́kọ́ fẹ́ lọ ìyàwó ni kó wà ńlẹ̀ ìgbádùn wo gan lọkùnrin ń gbá mélòó nínú àwọn tó wà nínú ilé pẹ̀lú ìyàwó tínú ẹ̀ dùn inú wọn ò dùn wọn kò kí ń sọ̀rọ̀ síta ni ẹ̀yin tẹ̀dẹ̀ yẹ pé ẹ̀yin lẹ̀ ń benefit ẹ̀yin lẹ̀ máa lọ renew certificate mo tún sọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n bá ní chance wọn ò ní renew certificate wọn obìnrin tí ò ní renew certificate olùṣí lọ́kọ ẹ̀ kò lówó lọ́wọ́ bọ́bìnrin bá ń kú lọ á kó fẹ́ kúrò ní tó ń jẹ lọ́wọ́ ọkùnrin yẹn ò ní jẹ́ kó fọkùnrin yẹn lẹ̀ torí pa alábàárù lọ́pọ̀lọpọ̀ wọn máa ń wá ọkùnrin tí ò lówó tó jẹ́ pọ́bìnrin yẹn ló ń gbọ́ bùkátà ló máa lóun ò renew certificate bọ́ ọkùnrin tó bá lówó kò bá máa datọ́ lẹ́nu kí certificate yẹn tó expire gan láti lóbìnrin á ti renew ẹ̀ ẹ pé mi mọ nǹkan tí mò ń sọ rí ẹ káàárọ̀ jàre.